àpapọ̀ àwọn ọmọ ẹgbẹ́ anaprobata ni wọ́n ti pàdé níta gbangba ilé ìtura hòtẹ́ẹ̀lì Hallelujah lọ́jọ́ 4 ọ̀sẹ̀ tí ń ṣe ojúmọ́ 19 oṣù kẹwàá ọdún 2022 ní dédé agogo 2 ọ̀sán lábẹ́ àkóso alága olùgbàlejò Akíọ́lé Màkẹ́ àti akópò rẹ̀ Dagovino Cyprien tó ní oore ọ̀fẹ́ láti gba àdúrà ìbẹ̀rẹ̀ síwájú ohun gbogbo. Lẹ́yìn ìpàdé yìí òun náà ni àwọn ìgbìmọ̀ tó wá láti ìpínlẹ̀ Wèmé àti jákèjádò orílẹ̀-èdè wa Benin lábẹ́ àkóso Marcelin Owusu ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ tó ń tukọ̀ àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tuntun tí wọ́n yàn sípò nínú oṣù kọkànlá ọdún tó ń bọ̀. Lára àwọn iṣẹ́ tí wọ́n gbé ṣe lónìí òun náà ni iye àwọn ọmọ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Plateau àti bí oníkálukú wọn ṣe ń dá owó wọn. Ìjábọ̀ ìpàdé wọn tó wáyé ní Àprómísìrètè ní ojúmọ́ 5 oṣù kẹwàá ọdún 2022. Ìpàdé òní kọ́dà inú wa dùn nínú wa kùn sọ̀lì ojú ṣe wá tẹ́lẹ̀ ojú kún ṣe alẹ́ iṣẹ́ náà wàhálà pọ̀ lérí ẹ̀ ọlọ́run ní yọ wá tí wọ́n sì àgìdì lẹ́tì lókè sọ̀lì ẹgbẹ́ kan dé nísìnyí ẹgbẹ́ national ní sí sọ̀lì Wèmé Plateau ní gbogbo sọ̀lì set commune nítorí báṣiṣẹ́ ọjọ́ nǹkan yìí àgbẹ̀dọ̀ máa ṣe èfètè ẹ̀ wọ́n kó náà ẹni ọ̀kan àgbà báṣe níbo mi ẹ̀ bí wọ́n bá dé báṣe ó bá gbé ní wọ́n lè káwa sí wọn kọ́ lọ àmọ́ ìwọ́n bá mú èèyàn ọ̀dà bá wọ̀ ní báṣe ọ̀dà bá wọ̀ ọ̀dà lójúmọ̀ sọ̀lì ìgbẹ́ tó ní ìdíje kọ́lá bá báṣe àjàṣe ẹlẹ́kejì nípa ti owó ìbáṣe àjókòó kan tó débi sọ̀lì pẹ́lẹ́ ṣe kọ́rọ̀ ará ìlú lọ́rùn kó má ní ará ìlú lára kó sì má pa àwa náà yìí ń tẹ́ lára. Bákan náà ni wọ́n jábọ̀ ìpàdé àwọn ìgbìmọ̀ tí wọ́n ń palẹ̀ mọ́ èyí tí wọ́n ṣe ní ojúmọ́ 12 oṣù kẹwàá ọdún 2022. Lára àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ nínú ìpàdé náà tó kó gbogbo àwọn ẹgbẹ́ náà papọ̀ ní ìtẹ̀síwájú fún àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan lábẹ́nu ìgbáwójọ àti àwọn ètò lóríṣiríṣi tó yẹ kó wáyé kí ètò èèyàn sípò náà kí ó ba lè kẹsẹ̀ járí nínú ojúmọ́ 16 oṣù kọkànlá ọdún tí a wà nínú ẹ̀ yìí. Àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ náà níjọba ìbílẹ̀ Àjáwèrè àti ìlú Pobè ló ti sọ ẹ̀dùn ọkàn wọn àti ohun tí wọ́n fẹ́ fún ìlọsíwájú ẹgbẹ́ ọ̀hún. Àbálọ àbábọ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ jíjẹ àti mímu ni wọ́n fi túká lórí èròǹgbà wọn wípé ìpàdé àpapọ̀ láti yan àwọn olórí tí ó máa darí ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ oníbàṣe jákèjádò orílẹ̀-èdè wa Benin ní ó mú oore ọ̀fẹ́ wá láti lè jẹ́ kí àwọn ọmọ ìlú tó ń gba bâche àwọn tí wọ́n ń fi àtíbàbà ìgbàlódé tí wọ́n fi ń háyà gbogbo wọn ni yóò rí ìtẹ́lọ́rùn lábẹ́ òfin tuntun tí wọ́n bá gbé kalẹ̀ nínú ìpàdé àpapọ̀ wọn tó ń bọ̀ lójú ọ̀nà. Ònìyàn jáde gba gbogbo ìkọ̀mínì wọn náà pátápátá èrò wà níbi ogbó. Mo bá fẹ́ mú example àjàrà lọ́sàn 40 ònìyàn ó lé kàn ló kó libẹ̀ wọ́n mẹ́ẹ̀jú wọn lọ dọ́n pẹ́ tí ń ṣe kiri gbogbo pé ń jáde gbà nìyẹn náà wọn ní bâche ká ní jàn ká ní table àwọn mẹ́ẹ̀wọ̀ wọn ní jàn wọn kàn ní table gbogbo wọn complain làjọ ń ṣe réunion náà kiri gbogbo Benin. Pobè dans le plateau ni mú lónìí lọ́fọ́ àwàbí lónìí kan ṣèpàdé náà. Ìpè tí wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣòwò báṣì yìí kí wọ́n tètè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kílẹ̀kùn ẹgbẹ́ ọ̀hún kó tó tì.